Odua Media. Ẹwọ́n tèmi nulẹ̀ noko lẹ́yìn odi èmi náà rí tún wẹ́ o àròdú òjì gọ́bì ọmọ wọn ló wo òdùrà jífẹ́pẹ́ ṣíre ọmọ gbogbo ń dùn ẹ̀kọ́ ọmọ gbogbo máa fíran máa jí mú dà èmi rán ọmọ bá rí jáwọ̀ làámọ̀ ọkọ̀ dúdú ọkọ̀ pupa èmi rán máa wà òṣùlẹ̀ ọmọ límẹ̀rẹ̀ ọmọ lágbèlú ayáfẹ́ táwó lérè mi wà ọmọ bàbá kan mi tútù èmi jó ní fàìfàì mo kí wa káàbọ̀ lẹ́yìn kan sí o fún tọ̀sẹ̀rẹ̀ ní orí ètò Kílẹ̀ rí sí orí ètò rà àtijọ́ fọ̀rọ̀ jomi tó rọ̀rọ̀ sọ̀rọ̀ nípa àwọn kàyéfì àtàwọn ìrírí ayédèdè rà àgbọ́rà àrí àti ìrìṣẹ́lẹ̀ rí àwa àti kà lára wa ẹ̀yin tèmi nílẹ̀ báyẹn kí Ìjẹ̀bú yẹn lọ pọ̀ jù kọ́ má lọ ní ṣé Ìjẹ̀bú nìkan làwọn tó ń ṣe rí dìrẹ́kítọ̀ mi tí wọ́n ń pè ní Àríkẹ́ yìí mo máa pààrọ̀ ẹ kàn yá mi ní ìṣẹ́jú kan tí bá ti parí program ẹ má bàa bẹ o èmi àti ẹjọ́ fẹ́ ja ẹ̀wọ̀n àsìn. Anyway fún ti ọ̀sẹ̀ yìí lórí ètò Kílẹ̀ rí sí tó ti iléeṣẹ́ Nuwa Media jáde wá ìgbà mo wà ní ilé ẹ̀kọ́ gíga ni o ilé ẹ̀kọ́ gíga àkọ́kọ́ nígbà yẹn má jẹ́ kí n dá orúkọ ilé ẹ̀kọ́ yẹn nígbà yẹn ẹ̀kọ́ tí mo lọ kọ́ mo ní àwọn kan mi ò lè pè wọ́n lọ́rẹ̀ẹ́ tààrà ṣùgbọ́n a máa ń kíra wa hello how are you how do you do àṣà máa ń kíra wa bẹ́ẹ̀ yẹn àmọ́ ìkan nínú wọn kì í ṣe ọmọ ilẹ̀ Yorùbá kì í ṣe ọmọ ilẹ̀ Káàárọ̀ Òjíire àmọ́ ẹ yọ̀ǹda fún mi ẹ jẹ́ kí n fún ní orúkọ ọmọ ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí n pè é ní Mopé ṣé a rí Mopé yìí ọmọ yìí máa rẹwà o ọmọ náṣánnáṣán bí owó ó ga ó rẹwà kò kù síbì kan ó kó apó ìjọ tíwájú ẹ̀hàn yẹn dúró déédéé láì lo àwọn àǹkanjú à ń létí ró nǹkan kan ọmọ yìí rẹwà irọ́ ò dáa àfi bíi if you see mami water o ọmọ yẹn ṣe rí nìyẹn ó rẹwà gan ọmọ yìí a máa lọlé a máa ṣe oríṣiríṣi ṣùgbọ́n a ò lè sọ pàtàkì ọjọ́ kan tó fi ìdí ẹ̀ jókòó nínú iyàrá ìkẹ́kọ̀ọ́ pé òun wá gba lecture tẹ́ ẹ bá máa béèrè Mopé ńkọ́ ó ti lọ sí Kano Mopé ńkọ́ ó ti lọ sí Kàǹfàṣà Mopé ńkọ́ lọ kí wọn ní India Mopé bó ṣe máa ń rìn kiri nìyẹn àfi bí adìyẹ tí góńgò ṣó ìdí ẹ̀ ò jẹ́ kí ó jókòó sí ojú kan ẹ pé oníyẹ kó tó bá ó ti fò ó bá ṣà ń ṣe tiẹ̀ ló ń ṣe tiẹ̀ àmọ́ nílé àwọn òbí ẹ̀ ò mọ̀ wípé àwọn àrà kan wà lọ́wọ́ ẹ̀ tó ń dá ní ilé ẹ̀kọ́ ẹ̀yin tèmi ǹjẹ́ ẹ mọ̀ wípé ọmọ Mopé yìí ó ra mọ́tò ayé ìgbà tí Sẹ̀líkà ṣe mọ Toyota ṣé Toyota ló ṣe Sẹ̀líkà ṣà tó ń rè Sẹ̀líkà ẹ mọ mọ́tò kan ṣe pé tó bá ti tan full light ẹ̀ iná ẹ̀ máa ṣí bẹ ní ṣìdèrí rà tẹ bá tún padé padà rà ò Sẹ̀líkà yẹn ló ń lò ó wá jẹ́ kọlọ red aláwọ̀ pupa ọmọ yẹn máa ń gbé kiri nínú ọgbà tó ṣe ń lọ bí ló ń lọ ọ̀hún tó ń lọ tó ń bọ̀ àmọ́ àwọn òbí tó bí nílé wọn mọ̀ pé àwọn ayé bẹ́ẹ̀ yẹn òun ló ń jẹ ọmọ yìí lọ gbalé ó dágbà fúláàtì fún ara ẹ̀ ṣe rí gbogbo mi ò délé ẹ̀ rí o lẹ́yìn rí oorun ẹ̀ máa ṣe é ṣe rí mo gbọ́ déédéé episode rí mo ń kàwé o àmọ́ ní ilé ẹ̀ wọ́n sọ pé àsìn wọ́n ní pé mo gbọ́ pé kò sí nǹkan kan tí wọ́n ń pè ní ohun amáyédẹrùn tó fẹ́ gẹ́gẹ́ bí èèyàn ọlọ́lá tí ò sí nínú ilé ẹ̀ ẹ wo iyán tí ẹ kàn mí bó ṣe wù kó ṣe ṣe ilé ẹ̀ àwọn òbí ọmọ kó ra mọ́tò ṣé lákàndé sí ilé ẹ̀kọ́ fún sáà tuntun àárí Mopé àmàgbúrò Mopé ẹ̀ńtátẹ́nà wa ò mà sí ní ìgbà tá a máa gbọ́ ṣálábá ní Mopé mà ti ní jàǹbá ọkọ̀ ó ní jàǹbá ọkọ̀ kí ló ṣe ta ló mọ àwọn ẹbí ta ló mọ ara ẹ̀ wọ́n ṣàké lọ́mọ gbà tí àwọn òbí ẹ̀ dé la mọ̀ pé àwọn òbí Mopé ò mọ̀ pé ó ti ra mọ́tò níbo ló ti rí mọ́tò ta ló ra mọ́tò fún ìkọ́nà àwọn bàbá aláyé tó wà ní ilé ìgbìmọ̀ aṣòfin ní ìlú ibi tí mo ti lọ kẹ́kọ̀ọ́ nígbà yẹn àìkọ́nú wọn yẹn òun ló ń ṣí láṣọ sókè tó ń ká aláṣọ sílẹ̀ tó ń dá bí ẹdun tó ń rọ̀ bí òjò nínú ayé Mopé mà pẹ́ Mopé pẹ́ nílé ìwòsàn bó ṣe hàǹgì ẹsẹ̀ rẹ̀ bí akọ́rọ́ tó fẹ́ fi ká kòkò wọ́n hàǹgì ẹ̀ ní nínú wọ́ọ̀dù ṣá ibẹ̀rún wà àárọ ẹ̀ tó dáràn ó wá dá a sọ́rùn ẹlẹ́sẹ̀ méjì ìyá ẹ̀ ni ò fún nísinmi Ọlọ́run jẹ́ ká nísinmi lórí ọmọ bí àyẹn ṣe ń kúrú ló ṣe ń ga títí sáà yẹn ṣá àkẹ́fín ẹni tó ń jẹ́ Mopé títí tá a fi parí sáà yẹn ṣe ẹ ráyé ẹ̀yin òbí
Someone, I trust my child. Sometimes the child you trust is the worst child to be trusted. Bóyá ká tètè ká sọ àwọn ọmọ wa ní kókó sétí aṣọ wa. Bọ́n ṣe ń ṣu, ká má bá wọn ṣu. Bọ́n ṣe ń tọ̀, ká má èmi mo kàn mú advice tèmi wá ní, but èmi ò mọ tẹ́yin fẹ́ sọ sí. Fún ohun gbogbo tẹ́yin fẹ́ sọ sí, ẹ fi ránṣẹ́ sí wa lórí ìtàkùn wa àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa pẹ̀lú email wa tẹ́ ń wò lórí ẹ̀rọ yín. Èmi ni màmá wá o. Nǹkan kan ò ní ṣe mí, nǹkan ò sì ní ṣẹ̀yìn náà tí màá máa bá ní gbogbo ìgbà. Èmi náà ní tiyín ní tòótọ́ lẹ́ẹ̀kan sí as ọmọ original Ìjẹ̀bú rèé Penọlá, àròdú òjìgọ̀bì lorúkọ mi, ọmọ olówó òdùrú, ọmọ báríjẹ, ọmọ bàbá kan, omi tútù tí jó ní fàìfàì, aya fẹtawó lérin. Àlọ́ rè o, àbọ̀ ayọ̀ fún wa bá a ti ń lọ yìí, àlàáfíà o. Nuwa Media.